àwọn ọlọ́jọ́ ò lè lọ sọ́jà wọ́n complain àwọn area boys náà wá bẹ̀ sí í ṣe tiwọn wọ́n gba táàsì lọ́wọ́ ń gba táàsì àwọn yẹn ń gba táàsì lọ́wọ́ àwọn transport bọ́ọ̀yẹ́ gbà lọ́wọ́ àwọn transport àwọn masses lọ fara kó yabẹ̀. ti eyín ní ìsìn wọn ti sọ pé sí pé wọn ní pọ́n ti fẹ́ gbé táàsì wá síta ẹ wá sọ pé táàsì yẹn o kò kan mẹ̀kúnnù ẹ má jẹ́ ká máa parọ́ fúnra wa nígbà tó lówó bá rí pé òun tajà fún yín wọ́n ti yọ táàsì ń bẹ á wá lọ sọ fún ìmẹ̀kúnnù èmi náà gbọ́jà tèmi náà mo ṣe kí ni mo increase ẹ̀ sókè ṣe rí pé ẹgbẹ́ system of fuel yẹn náà ló tún gbé wá sí system of tax yìí náà ni o ẹ jẹ́ tí wàá sọ kíní kan fún yín tẹ́rí ọ ti sọ kíní kan wọ́n ti pa lówe pé gbogbo tó lọ yá ní nàìjíríà látìgbà tí nàìjíríà ti wà láti tó ti gbọ́ òmìnira orí táàsì yẹn náà ni ọmọ tó sì bí nínú gan máa san táàsì yẹn gbogbo tó fi ń parọ́ fúnra wa yẹn. oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jáde lórí owó orí tax eléyìí tí ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ nínú oṣù kínní ọdún 2026 oríṣiríṣi ìwòye àríwísí òun ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà òun ni wọ́n fi ń ṣọwọ́ sí wa lórí ọ̀rọ̀ owó orí tax reform eléyìí tí ìjọba àpapọ̀ tí wọ́n gbé jáde. báwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n wà nílé bí wọ́n ṣe ń pariwo bẹ́ẹ̀ ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n wà lókè òkun káàkiri àgbáláyé òun ni wọ́n ń fi ìwòye àti èrò tiwọn náà ṣọwọ́ kí làwọn èèyàn ń wí kí làwọn èèyàn ń sọ lórí owó orí ìlànà owó orí tuntun tí ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí tí wọ́n gbé jáde tí wọ́n lọ bẹ̀rẹ̀ lọ́dún 2026 tá a wà yìí ẹjẹ́ àgbọ̀ káwò ó kágbọ́ táwọn èèyàn wí kágbọ́ táwọn èèyàn sọ gẹ́gẹ́ bí ìwòye àti èrò tí kó wá ó yá ẹ̀jẹ̀ àgbọ̀. ẹ káàsán mo kí gbogbo ilé o Mr. Timi ẹ pẹ̀lẹ́ Mr. Timi rẹ̀ ni mo fẹ́ try láti fẹ́ bá sọ̀rọ̀ ṣe rí nígbà tí bàbá wa débẹ̀ tó sọ pé tó ti débẹ̀ ó ń bá Buhari pò ó lulẹ̀ ó ṣubú ó wá bá mi mo dẹ̀ ràn lọ́wọ́ ó dẹ̀ gòkè ìgbà tó dẹ̀ tó ṣe kíni tó ti gòkè tó ń ṣe ló dẹ̀ sọ pé mi ló kàn tí mo kì í máa báyé ṣe lọ. nígbà tí epo wà wọ́n ní tó bá mọ̀ kó fẹ́ help àwọn èèyàn tó bá mọ̀ kó fẹ́ help wọ́n fún ọ lọ wọ́n ní kó wọlé ní pé kó lọ dìbò fún ẹ pé wàá ṣe kíni tó bá ti débẹ̀ wàá gbé gbogbo ẹ̀ wálẹ̀ ìgbà tó débẹ̀ ló wá worst epo sálọ ojú kẹ́ máa yọ sọ́sídì kó lórí epo tó wá lọ sókè títí àwọn ọlọ́jọ́ ò lè lọ sọ́jà wọ́n complain àwọn area boys náà wá bẹ̀ sí í ṣe tiwọn wọ́n gba táàsì lọ́wọ́ ń gba táàsì àwọn yẹn ń gba táàsì lọ́wọ́ àwọn transport bọ́ọ̀yẹ́ gbà lọ́wọ́ àwọn transport àwọn masses lọ fara kó yabẹ̀. ti eyín ní ìsìn wọn ti sọ pé sí pé wọ́n ní pọ́n ti fẹ́ gbé táàsì wá síta ẹ wá sọ pé táàsì yẹn o kò kan mẹ̀kúnnù ẹ má jẹ́ ká máa parọ́ fúnra wa nígbà tó lówó bá rí pé òun tajà fún yín wọ́n ti yọ táàsì ń bẹ á wá lọ sọ fún ìmẹ̀kúnnù èmi náà gbọ́jà tèmi náà mo ṣe kí ni mo increase ẹ̀ sókè ṣe rí pé ẹgbẹ́ system of fuel yẹn náà ló tún gbé wá sí system of tax yìí náà ni o ẹ jẹ́ tí wàá sọ kíní kan fún yín tẹ́rí ọ ti sọ kíní kan wọ́n ti pa lówe pé gbogbo tó lọ yá ní nàìjíríà látìgbà tí nàìjíríà ti wà láti tó ti gbọ́ òmìnira orí táàsì yẹn náà ni ọmọ tó sì bí nínú gan máa san táàsì yẹn gbogbo tó fi ń parọ́ fúnra wa yẹn táàsì yẹn wọ́n máa pè é ẹ̀wọ̀n pé máa gba táàsì yẹn definitely pé gbogbo tó lọ yá àná ìjọba máa wá ṣe kí ni àbá máa dá san fún wọn náà ni ibo ló wá kó owó yìí sí tó jẹ́ pé tọ́ba èèyàn kan wà lójú ọ̀nà kan ṣé mo ti Glosberga jẹ́ wá ṣá Glosberga Nàìjíríà mo tó sì jẹ́ wá bí tó wà lọ́wọ́ lórí àwọn pátì tẹ́lẹ̀ bá lọ́dún mẹ́rin tó bá ti kó mi àti sáré kówó títí àti tọ́jú ẹ̀ wọ́n á rọ̀bọ̀ owó sínú àkáǹtì tiwọn. ṣẹ́rí gbogbo tó lọ yá yẹn wọ́n máa yá owó yẹn tó bá wá yá owó yẹn tán out of 100 nínú owó yẹn wọ́n á mú 30 gbogbo àti bàbá wọn sign ní gbogbo dọ́kúmẹ̀ntì yẹn wọ́n ti fún wọn 30 ṣẹ́gẹ́t mi sí àwa kù 70 nínú 70 yẹn wọ́n á divide into two gbogbo bóyá lè fún àwọn tó ìjọ sọ pé ìjọ tọ́ọ̀bọ̀ inú ẹ̀ gba 15%
ó tún kó èlé ńlẹ̀ àwọn wá ṣe kí ni wọ́n wá kọ̀ǹfìsì yín wọ́n á lọ pa àwọn ń ṣe bíríìjì kan bọ̀ owó ẹ̀ làwọn fi ń ṣe bíríìjì lọ́ fi ń ṣojú ọ̀nà lọ́ fi ń ṣorí títì kan bọ̀ lọ́ fi ń ṣe ẹnìtì ṣé abẹ wọn ni ká sọ́kọ́ máa ṣe títì ni ẹ sì tún lù ṣe kí gbogbo àwọn masses kan lè ṣe kí ni kán lè kó oúnjẹ máa lọ kẹ́fìtì máa lọ ṣé ti yẹn sìn ẹ wo nǹkan tí bàbá yìí tún dálẹ̀ nígbà tó jẹ́ pé tó géètì àjà ebe owó nàìjíríà la ṣe fẹ́ lọ yáwó ni ṣe bọ́ owó nàìjíríà ni ẹ tí wọ́n tó bá ti fẹ́ gborí ẹ̀ máa san owó tó géètì. n tó fẹ́ ṣe sí coastal road á tún máa gbowó láti bẹ̀ ẹ lọ kọ́ sílẹ̀ owó nàìjíríà rẹ̀ fi ṣe. ẹ tẹ́ sí yín sìn owó nàìjíríà rẹ̀ fi ṣe. ẹ jẹ́ kí gbogbo wa panu pọ̀ ká fèsì ibì kan máa sọ pé torí pé wọ́n fún dáàdì mi mo wà nínú pátì wọ́n fún dáàdì mi lówó àní máa sọ ní ti àní máa sọ ilé gbogbo aláì máa bí ẹ̀ kí ni yòó ṣó ti yé sí tó bá yàtọ̀ ń sìn tí pátì ò tí bàbá ìbá kó mẹ́sà lọ́dà pẹ̀sì náà tún bọ̀ yẹn náà àtúnṣe pàánù tó fẹ́ lọ yáwó kí ló dé tẹ́ pé orí wa yìí náà lè ti máa yáwó ẹ̀ máa yá ọkọ̀ máa ṣó yé owó ò ní value láyé ìgbà tẹ́mi wà nǹkan tí 100,000 ṣe ní 7 years ago ṣó ti yín sí òní 1 million ṣe ń sìn ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀ owó yàn ní value. Mr. Timi ẹ dá mi lóhùn náà. ọ̀rọ̀ tẹ́ ń sọ tí má kú ní kò yé mi rọ ni mo pa bẹ́ẹ̀ tèmi gbà mo dẹ̀ ń fẹ́ kíkiní kan yé wa èmi ò lè gbọ́n tó everybody tó wà níbí o mo rí kémi mo gọ̀ ju ṣùgbọ́n no pains no gain ṣe rí ọ̀nà ẹ yẹ ká kọ́kọ́ understand the government tá bá understand the government ọ̀rọ̀ wa máa yẹra wa mi ò sọ pé Tinubu da mi ò sọ pé nìkan da ṣọ́ọ̀tì yẹn sìn tí ọ̀nà bá da àgbẹ̀ tó ní nǹkan ní oko Mr. Manu ẹ dákẹ́ ẹnu yín ọ̀rọ̀ jáde lẹ́ ń sọ. àgbẹ̀ tó ní nǹkan tó fẹ́ gbé wá. ẹ dákẹ́ ẹnu yín jàre ọ̀rọ̀ jáde lẹ́ ń sọ lẹ́nu. ìyẹn máa gbọ́ already ní Nàìjíríà a ní ọ̀nà. ẹ má bínú ṣàìjọ ìṣẹ́jú kan ẹ̀dẹ̀ ń sọ pé ọ̀nà yẹn náà fẹ́ gbà lọ sí Ìbàdàn ni òun náà fẹ́ gbà lọ sẹ́kọ̀ọ́ ni ṣé ọ̀nà yẹn náà fẹ́ gbà lọ sí Ondo state náà fẹ́ gbà lọ sí Kogi state ni ọ̀nà ẹyọkan yẹn náà fẹ́ gbà káàkiri gbogbo àgbáyé ni mo bí yín léèrè ni ẹ̀dẹ̀ ń sọ pé ọ̀nà ó ń ṣọ̀nà ẹyọkan ó ti gbowó tó bá ti gbowó bá ṣe ń ṣe nìyẹn tó bá ti gbowó wọ́n ti gbowó kan tó ń ṣẹlẹ̀ nìyẹn ló fi ń support. ọ̀nà ẹyọkan yẹn ni mo bí yín léèrè ní ẹ̀dẹ̀ ń dẹ́rùkọ ọ̀nà gàtìgàtì ọ̀nà rédèrèdè wo èèyàn ń ṣọ̀nà nítorí pocket money ẹ̀ láti máa fi gba táàkì kọ́ máa jẹ́ tíkẹ́ẹ̀tì ìbẹ̀ ẹ̀dẹ̀ ń sọ pé ọ̀nà kí ló kàn wá pẹ̀lú ọ̀nà mo play resources fún yín kò lè fi owó Nàìjíríà owó tó fi ń ṣọ̀nà yẹn kó fi ṣe resources tó bá mú kan náà àwọn resources wó jẹ́ pé epo bó jẹ́ pé petrol àbí diesel àbí kerosene ni wọ́n ní ibi tó ti ń fọ́ ní Nàìjíríà yìí ni wọ́n níbi tó ti ń fọ́ petrol ni wọ́n níbi tó ti ń fọ́ bóyá kí lorúkọ ẹ̀ ní iyọ̀ ni tó ń ní Nàìjíríà mo bí yín lérè ni tá a fi ṣe ọ̀nà játijàti tó ń ṣe yẹn kò sẹ́ni tó máa mọ̀ mí ní mọ̀gbà tó ń ṣe tíṣẹ́ bá ń lọ ọ̀rọ̀ yín dàbí ẹni tó fẹ́ ṣe kí ni ẹni tí ebi ń pa tó ní kí la fẹ́ jẹ o kí la fẹ́ jẹ bí ń pa wá o tó ní ẹdí ó ná ẹ jẹ́ kí kọ́kọ́ kọ́lé náà ẹ má ti jẹun bó ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde bó ṣe rí nìyẹn ẹni tó ń kọ́lé fún ẹni tó ń kọ́ nípa ẹdí ó ná kó tó kọ́lé tán èmi wọn á ti sọnù àbọ̀rọ̀ wo lẹ́ sọ lẹ́nu. ó lẹ̀ sí 180 naira ṣe mọ̀ kó sì fail. because ó complain pé gọ́ọ̀mẹ̀ntì tó ń ṣe fail ni pé kò rí ṣe òun dẹ̀ fẹ́ wá ṣe. ṣé ẹ mọ̀ pé ẹni sùn ṣé ẹ mọ̀ pé ló bá jẹ́ bí yányán báyìí. ẹni pé ìgbà kan wà tó yẹ pé Dangote wọ́n wà loggerhead Dangote pariwo síta pé wọ́n fẹ́ gba lépo lọ́wọ́ wọn fẹ́ gba ṣùgbọ́n lọ́wọ́ wọn ṣé ẹ kí wọ́n ti reach agreement ẹ̀ tún gbọ́ kankan láfta yìí mọ́ wọ́n ti reach agreement ó ti settle tó ń gbà ok náà ẹ wá wòye pé tí ó bá jẹ́ pé bí wickedness ni tí ó bá jẹ́ pé wickedness ni tíyàn bá tó that age tíyàn tó. Dangote nìkan ilé epo kíni epo tó ṣe sí kíni rìfáyárì ẹ̀yẹn kò sí kíni tó tọ́ ní gbogbo Áfíríkà a single man just one person
odidi president ò lè ṣe irú ẹ̀ sí Nàìjíríà ó wá ṣe òun náà nǹkan tó ló ṣe sí Nàìjíríà ok bàbá ẹni sùúrù sà bàbá ẹni sùúrù bí Dangote ṣe ṣe ilé epo ń sìn kí ló yẹ kí Tinubu ṣe bó jẹ́ ti gíláàsì ni láti máa ṣe gíláàsì kó tún lọ ṣèyẹn náà bó jẹ́ bi táìsì ni a ní lọ́sìsì yẹn kó mú kó náà rìsọ́sì yẹn náà ẹkú ìmọ̀bọ̀ sẹ́rí ilé ìtẹ́jú ẹ̀dọ́nà Dangote plus one person ó jẹ́ orúkọ lẹ́yìn queen má ṣe mistake. ìwọ tó yẹ kí ìwọ tó mójú kó tó gbójú ẹ lọ sí ibòmí kó tó kí ìwọ lọ gbé kan méjì dé ni. queen ẹ má ṣe mistake. lọmọ lọ́wọ́. queen ẹ má ṣe mistake Dangote kọ́ ló dárí ilé epo yẹn o àwọn top leader tó ẹ pọ́n lọ tọ́jú owó fún wọn lọ ṣe. bàbá kò fẹ́ anybody orúkọ Dangote la mọ̀ náà Dangote náà pé so Dangote la máa pé àtẹni tó ní kò kàn wá. Tinubu lè wá àwọn àgbàgbà àwọn tẹ́ ẹ̀kọ́ yẹn àwọn top yẹn tó náà wá àwọn top kó tó fi ṣẹ̀kan mí ó ní mò ń play. ok ọfíìsẹ́ǹtì báyìí Dangote ti kéde epo ó ti ṣe ilé sí Nàìjíríà sí. ọdún owó kan sọnù lọ́dọ̀ wọn bí almost 300 billion. Dangote ti ṣe ilé epo sí tó kọ́ ní kò sí ilé epo tó tó n tó ní sí Nàìjíríà èèyàn person one person sí gbogbo Áfíríkà pàpátá ó ìkù ẹ jẹ́ kí n play rẹ̀ ó ìkù ó pọ̀ bí omi tó ìkù tó dé tí Tinubu ò lè mú kan nínú àwọn ilé tí mo fẹ́ play kó ṣe kó náà tún lọ ṣe Dangote àtún ajá tiẹ̀ lọ́wọ́ ẹ̀ kí ló tó náà lọ́wọ́ top people kó so mọ́ nídìí ṣó máa ní òun lè bá top people sọ̀rọ̀ ni jẹ́ ká bá bára wa sọ lódò ọ̀rọ̀ àwọn àwọn ti reach agreement kẹtù gbọ́ ní ti. ẹni tí mo wá ń gbọ́ mi ìmọ̀ bẹ́ẹ̀ yóò tọ́ ni wọ́n ní gbogbo state pàápàá ni wọ́n ní resources ní Nàìjíríà ìyàlẹ́nu ló ń jẹ́ o bàbá díje ẹjọ́ ṣẹlẹ̀ bá wà káfà kí gbogbo wa ká lọ. epo nìkan lẹ́yìn dúró sí lórí epo nìkan tó kéré jù ní Nàìjíríà epo nìkan tó kéré jù ní resources ta ní. state tó wà ní Nàìjíríà láti foreignaffairs.gov.ng/Nigeria/natural resources ibẹ̀ orí website wọn gọ́ọ̀mẹ̀ntì tìjọba wa mo ti fẹ́ kà. So àkọ́kọ́ Abia state wọ́n ní gold wọ́n ní lead wọ́n ní zinc wọ́n ní limestone wọ́n dẹ̀ ní oil and gas àti salt. nǹkan ní Abia state nìkan nìyẹn o kí ló ní tí Tinubu náà lè mú kan ok Dangote ti mú kan ó ti ṣe tó ti tóbi ju gbogbo Áfíríkà lọ tó bá mú kan náà nínú àwọn nǹkan tí wọ́n ń play jáde kó ti tóbi ju gbogbo Áfíríkà lọ ṣó burú jù ni wọ́n ṣe ká lè máa lọ́mọ lẹ́lọ́mọ sọ pé àwọn àgbààgbà kan ni wọ́n kó sí nídìí kí ló tí òun náà lè ṣe nǹkan kágbàgbà kó sí nídìí kó ń jọ ṣe nǹkan gidi orúkọ Dangote ló gbé sí lórí Dangote ló ní. Kún ẹjọ́ má bínú mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ni Kún ṣé ẹni tó sùn láàjì ni abẹ́ni tó pè lọ́rọ̀ Kún ẹjọ́ bá ń dáhùn. ẹni tó bá sùn máa ń jí wọn jẹ́ tó pè lọ́rọ̀. ẹni tó olórí orílẹ̀-èdè wa ń pè rọ́rọ́ ni nǹkan tí ò bá ti já owó sí wọn lápò wọn ò ní í ṣe láyé aládàáni kan jẹ́ ni wọ́n ṣe rí bẹ́ẹ̀mọ̀ Mr. Timi. Mr. Timi náà mọ̀. Mr. Timi ẹjọ́ nítorí Ọlọ́run. Mr. Timi náà ti bí ọ̀rọ̀. ẹjọ́ má bínú Mr. Alabi àti Mr. Kenny wọ́n fowó rán wa ń lé ìwé o orí wọn ò dẹ̀ dọ́ta a kàwé débi tí wọ́n ń kàwé dé a dẹ̀ jáde ẹjọ́ nítorí Ọlọ́run tẹ́ ẹ bá ti gba àwọn owó èpè àtowó sọnù ẹjọ́ ẹ fi mọ ní ọ̀dọ̀ ẹ̀yin we value our mental health o ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má wàá máa pe àfẹ́ ládùúgbò àràn fún wa o ẹjọ́ Ọlọ́run la fi bẹ̀ yín. ẹ jẹ́ kí n dé iléeṣẹ́ Idris Enterprise iléeṣẹ́ tí wọ́n lórúkọ rere iléeṣẹ́ tí wọ́n gbọ̀rẹ̀kẹ̀ jígẹ̀ iléeṣẹ́ tí wọ́n nírìírí àti òye nípa bá a ṣe bá ní fi orúkọ iléeṣẹ́ sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC
bóyá ẹ̀yin fẹ́ fi orúkọ iléeṣẹ́ yín sílẹ̀ ìyẹn business name àbí ẹ fẹ́ upgrade business name yín sí liability company wọ́n ń ṣe nílé iṣẹ́ Ideas Enterprise. Bóyá ẹ̀yin dẹ̀ fẹ́ gba certificate TIN ìyẹn tax identification number certificate ẹ fẹ́ gbà á iṣẹ́ wọn ni nílé iṣẹ́ Ideas Enterprise. Bákan náà bóyá àjọ tàbí association kan lẹ́yìn ní tí ẹ wá fẹ́ fi orúkọ sílẹ̀ lọ́dọ̀ àjọ Corporate Affairs Commission CAC kẹ́ ẹ lè láǹfààní sí àwọn owó ìrànwọ́ tí ìjọba àpapọ̀ tí wọ́n ń fún àwọn onílé iṣẹ́ àti àwọn ẹgbẹ́jẹgbẹ́ tí wọ́n bá ti forúkọ sílẹ̀. Ẹ bá ilé iṣẹ́ Ideas Enterprise ẹ bá wọn sọ̀rọ̀ mo sì mọ̀ wípé ayọ̀ ni yóò padà já sí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ń bá wọn dòwò pọ̀ tí wọ́n ń gbéṣẹ́ fún wọn ò ní wọ́n kan sára tí wọ́n sì ń dúpẹ́ nígbẹ̀yìn. Ìdí abájọ ni pé wọn kì í fi iṣẹ́ wọn falẹ̀ àsìkò péréte òun náà ni ohun tí wọ́n bá yín ṣe òní yóò jáde bóyá ìforúkọsílẹ̀ iléeṣẹ́ ni àbí ti NGO ìyẹn non-governmental organization tàbí ẹ̀yin fẹ́ ṣe NIN modification wọ́n ń ṣe nílé iṣẹ́ Ideas Enterprise. Bákan náà bóyá ẹ̀yin fẹ́ máa gbé ọjà local goods ẹ fẹ́ máa gbé lọ sí orílẹ̀-èdè míì ẹ wá ń wá ọ̀nà àbáyọ ẹ fẹ́ gba ìwé ẹ̀rí tí ẹ fi lè mọ láǹfààní láti máa gbé ọjà lọ sí ilẹ̀ òkèrè ìyẹn export license iléeṣẹ́ Ideas Enterprise wọ́n bá yín ṣe lọ́nà ìrọ̀rùn láì ní fi àsìkò ṣòfò. Bákan náà iléeṣẹ́ Ideas Enterprise wọ́n bá ní gba international passport ní àárín àsìkò péréte láì ní fi àsìkò ṣòfò tí kò sì ní ná yín ní wàhálà kankan. Nítorí wá jẹ́ kó rọrùn ni wípé kò síbi tẹ́ ẹ̀ ti lè bá wọn dòwò pọ̀ ìlú wo lẹ̀yin wà orílẹ̀-èdè wo lẹ̀yin wà ẹ̀yin ẹ kàn pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ kẹ́ ẹ ṣàlàyé ohun tẹ́ ẹ bá fẹ́ fún wọn mo sì fọwọ́ sọ̀yà wípé ìrọ̀rùn òní yóò bá dé. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 09037690638 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 09037690638 òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ideas Enterprise ẹ pè wọ́n lónìí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. Ideas Enterprise ní ẹ̀kan sí o registration ilé iṣẹ́ àti mọ́tò báwo lẹ ṣe fẹ́ sí Ideas Enterprise àwọn ní bàbá. Ideas Enterprise ilé-iṣẹ́ tó láàmìlaka tó ta kànmọ́lẹ̀ káàkiri àgbáyé. Ideas Enterprise ilé-iṣẹ́ tó mójúlẹ̀jà nípa bá a ṣe bá ní forúkọ ilé-iṣẹ́ ẹni sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC àti Small and Medium Scale Enterprise láàrin àsìkò péréte bíbánigba tax identification number TIN láì múnira lọ́wọ́. Iléeṣẹ́ Ideas Enterprise tó ń bá ní gba ìwé ìrìnnà international passport láàrin àsìkò péréte láìsí làálàá. Gbogbo ohun tó jẹmọ́ online services ni wọ́n ń ṣe lọ́dọ̀ wọn. Ìrírí àti ẹ̀kọ́ tí wọ́n ní níṣẹ́ wọn fi rọrùn gbà. Gbogbo àwọn tí wọ́n bá wọn dòwò pọ̀ ni wọ́n ń kan sáárá. Nítorí owó wọn ò gara wọn kì í fi àsìkò ṣòfò ìrọ̀rùn níṣẹ́ wọn. Níléeṣẹ́ Ideas Enterprise gbogbo bilọ́jà wọn dé lórí ẹ̀rọ ayélujára Facebook Ideas Enterprise TikTok Ideas Enterprise Instagram Ideas Enterprise ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lójú òpó WhatsApp 0903-769-0638 lẹ́ẹ̀kan sí 0903-769-0638 Ideas Enterprise iṣẹ́ wọn fi ní lọ́kàn balẹ̀.